waste owó gan lórí music mo ti rí pé mo ti ń jèrè báyìí ṣeré ti dé àṣẹ ni. bí ìràwọ̀ ọ̀sán tó lálẹ́ gbò bẹ́ẹ̀ gẹ́ ni orúkọ gbajúmọ̀ olórin fújì yìí Abiodun Amole ọ̀kín ẹni tí gbogbo ayé túmọ̀ sí Capo the money ọ̀kan lára àwọn olórin fújì tí wọ́n gbà fún aṣáájú Àbáàsì Àkàndé Obesere ni ṣé okùn òkúkú ní gùngùn ògùn kó bá níbi tí ó ti wà kí ni ọkùnrin fi bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn Obesere nígbà tí ìdàgbàsókè sì bá lẹ́nu iṣẹ́ ọ̀hún kí ló tún ṣe lẹ́yìn ọmọ arápálá báwo wá ni onífújì ṣe wọ̀ ọ́ ṣá o ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí náà ni Abiodun Amole pagbo ijó tó tún pagbo fàájì pẹ̀lú nígbà tí ó pe àwọn èèyàn àwọn sàràkí tí wọ́n lórúkọ dáadáa láàrin ìlú síbi ayẹyẹ ńlá tó ṣe èyí tó fi ṣe ìkójáde rẹ́kọ̀ọ̀dù ẹ̀tún tó pè ní My Destiny ẹnu oníkànlá tí gbọ́. orúkọ mi Capo Fuji ni gbogbo ayé mọ̀ mí sí àsìmọ̀ṣiṣẹ́. Capo Fuji. Yeah, Capo money. Capo money ní orúkọ yẹn gógógó. Abiodun Adépọ̀jù ni ìyá àti bàbá sọ mí. ẹ ti wá ń kọrin fújì yìí sìn ó tọ́dún mélòó báyìí tẹ́ ti wà lẹ́nu ẹ̀. mo ti wà lẹ́nu ẹ̀ almost 15 years when I'm starting to be my own. ṣé ó níbi kan tẹ́tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ṣé ẹ wà lẹ́yìn olérè kan tẹ́lẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ fẹ́ nìkan ni. mo ṣe many things nídìí iṣẹ́ entertainment tó pọ̀. bí àwọn kìnìún sà. mo ṣe àwa la máa ń kun èrè bíi masquerade lẹ́yìn Obesere that was then. ẹ máa ṣe bí motion. I do like this. I can do like this for 1 hour, no shaking. 1 hour. Yeah, that's my own part in music and abẹ́ ilẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn. Yes, we are many. We started that masquerade that time. We are many. Some don't go to Nigeria supporter football. Okay, tó ti lọ join ibẹ̀. Some day Canada, some day Africa. báwo ló ṣe dédi orin gan kí sì ni tòun ti Àbáàsì Àkàndé Obesere ọmọ arápálá. ilé orin bàbá ló ń kọ́ ni àbí ìyá. bàbá mi ó máa ń fi orin ṣe fàájì báńkì pẹ̀lú àwọn ọ̀rẹ́ nílé Rojọbí Òdìjọ ní ìlú Ìbàdàn. wáyé ìyá bàbá mi òun ló máa ń sun rárá tí òkú bá kú mẹ́wàá ìyá bàbá mi ló tọ́ mi dàgbà láti kékeré. Nìbàdàn. ní Ìbàdàn so orin làwọn máa ń ní tó bá ti ń jí wéré bí òkú bá ti kú ládùúgbò ìyá bàbá mi lọ́ máa kú wa máa. mo máa fò ẹ mọ̀ pé wọ́n máa ní wọ́n sun rárá ó máa dàbí pé kókó yẹn dìde. bẹ́ẹ̀ni. torí tí bàbá mi bá ń sun rárá ẹni tí ó bá jórí àwọn ọ̀bìnrin wa. asukun ṣáà ni. máa ké ohun dẹ̀ wà lẹ́nu. so ibẹ̀rẹ̀ sí tàpẹ́ díẹ̀. mo jèrè many things lára wọn gan. so ìgbà tó yá mo sá sí abẹ́ Àbáàsì Àkàndé Alhaji Àbáàsì Àkàndé Obesere Paramount King of Music àgbà king abọ́pàkọ́wà. mi ò rí kọ́ wọn native rí first time. mi ò rí kọ́ wọn native rí. Àlùbáríkà ni. the first time tí mo rí wọn pẹ̀lú native lélẹ̀. Xenophobia. Àlùbáríkà Alhaji. Àlùbáríkà. bàbá àgbà. Kudus. Àbáàsì Àkàndé Obesere. last year lájọ ṣiṣẹ́ gbẹ̀yìn. ọmọ rápálá. ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́. a standing ovation keep clapping for the mega star in our building. for the launching. mega star. for the launching of his boy. God bless you. A mega star in the building. Anytime I see Ambassador, I see success, I see money. Yes, the destiny. Oh yes. My. gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káàbà tí ẹnìkan kò tí ẹni wíwí ẹ̀ so èrè ni mo fi wọlé síbẹ̀ ó yá mo pa èrè tì mo bọ́ sí bánsà mo máa ń wà pẹ̀lú àwọn bánsà wọn. ọdún mélòó lè fi ṣe wọlé. ẹnìbọ̀dì tó bá fẹ́ rí wọn ó pọ̀ ọdún tí mo fi ṣe pọ̀ gan ẹnìbọ̀dì tó bá fẹ́ rí chairman nígbà yẹn ní chairman la máa ń pè wọ́n àwa yìí ni táàbà fẹ́ kó rí òde rí yàtà so mo ṣe yẹn ọjọ́ tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé mo máa ń kọrin yẹn wọn ò mọ̀ pé mò ń kọrin ìgbà tí mo wá fẹ́ stand. ìyẹn Obesere gangan. yes ọjọ́ tí mo fẹ́ stand pé mo fẹ́ bẹ̀rẹ̀ délé ni mo fẹ́ mu lóko mo lọ bá wọn ní ilé wọn lọ́kọ̀tà kúnlẹ̀ síwájú. ẹ lọ gba yọ̀ǹda. èmi bàbá mi fẹ́ ṣe wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ fáwọn boys. ọ̀ṣà àwọn ti rí tírètì lára yín pé bọ̀wọ́ yìí bó kọrin wọ́n kọ́ yọ̀ǹda ni. wọ́n kọ́ yọ̀ǹda wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ fáwọn boys pé ẹ wá o tábà ti fẹ́ play o àbí ìlú ọmọ akọ́kọ́ bẹ̀rẹ̀ eré o because àbúrò ti ń kọrin sí o. just like that.
ó lè support yín. That was 2009. Eré tí máa kọ́kọ́ ṣe lórí stage wọn Abidab ló ti ṣe ìtùnú àwẹ̀ ọdún 2009. Àṣepẹ̀lẹ̀ jọ nìyẹn. Rẹ́kọ̀ọ̀dù tá a ṣe yìí àti wọ studio lẹ́kẹ̀ẹ́jì ẹ̀kẹta. So ẹlẹ́ẹ̀kẹrin ló wá jáde báyìí. ṣé first record ni àbí ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí mi ò gbóyè tí mò ń sọ mi ò rí wọn mi ò tiẹ̀ mọ̀ bóyá ṣe èmi wà lé gan because wàhálà yẹn pọ̀ ṣáà ń rò fún ẹ màmá ṣe show màmá ṣe jump lówó ara mi owó waste owó gan lórí music. bàbá yìí kọ́ sí báyìí kọ́ ẹ̀. mo ti rí pé mo ti ń jèrè báyìí. pẹ̀lú ògo Ọlọ́run. yes eré ti dé àṣẹ ni ọba tó láyé. bọ́tẹ́ máa ń dáwọ́ music ṣé ó wọ̀ tí kò téèyàn kówó lé téèyàn fara sí téèyàn fẹ̀ sí. owó ọtí ẹ̀ bàjẹ́ báyìí pẹ̀lú inú kan má dẹ̀ ro tara wájú níbàjẹ́ má ro pé àwọn tó ga kó lọ sílẹ̀ gẹ́gẹ́ bí orin kan tí mo kọ pé ara wájú ò ní lọ sílẹ̀ èmi náà tí mò ń bọ̀ lókè lọ́lá Ọlọ́run máa dókè ẹ̀yin tẹ́tí gòkè ò ní wá sílẹ̀ mo sọ nìyẹn nínú rẹ́kọ̀ọ̀dù so àdúrà mi ni pé gbogbo àwọn tó wà lókè kan má wálẹ̀ àwa tá à ń tiraka ìkọ́lọ̀ kó ṣe kí ni gbogbo àwa náà níbẹ̀ wàrà fana mọ́ kanalẹ̀. sọ̀rọ̀ sí orin ló jẹ́ níṣẹ́ mi tẹ̀ ń ṣe báyìí. yes I have business. tẹ̀ ń ṣe. máa ń taṣọ tabata parazzi ni wọ́n. Obesere mi lóye o, Amole Capo. Ló jẹ́ kí n rí bá àwọn ará wájú o. Ẹ jẹ́ kí bá mi ṣe, mo fẹ́ wọlé agodo. Àkọ́kọ́ mo rí bá lọ́wọ́ bàbá mi, Ayinde Sikiru, Ajáde lọ́dà mi. Òwúrẹ́ fún bàbá o, Mr. Fuji, láwọn lọ́jọ́ já sílẹ̀. Lọ sọ pé káwá lọ sí gbogbo onífújì, táwa lọ lánà yé o. Ìbà fún bàbá mi, Àyìnlá Kọ́lẹ́tì, kébé ní Kúwárà, aṣíwájú lẹ́jẹ̀ o. Fún gbogbo onífújì. Kéwàdí ultimate, Àyìndé wá sí i, Máyégún jẹ́nẹ́rà, ẹgbẹ́ kíkà iṣẹ́. Then another 5 years àwọn máa dúró márùn sí bóni káwọn èèyàn ti máa retí another 5 years ló gbà yìí. mo ríra mi pé mo dẹ̀ rí pé káwọn èèyàn rí mi níbi tó ga ní gíga mo bẹ ẹni tó ní mí ó dẹ̀ ti sọ fún mi pé bẹ́ẹ̀ náà ni màá bára mi níbi tí àwọn ará wájú dé yẹn èmi náà wá di olórin àgbáyé mi tàwọn ará wájú ló wù mí kí n kọrin lọ sí Amẹ́ríkà Canada London mo ti kọrin lọ sí Togo Cotonou Konova Ghana Senegal tí mo ṣe mo gbérin iṣẹ́ gan lọ wọ́n máa ń pass instrument mo pè dání lọ sáwọn. tá a bá wá ní ká túṣu désàlẹ̀ kùkù ìròyìn ogun ni Àbáàsì Àkàndé Obesere tó mú ní mẹ́ńtọ̀ kí sì ló mú ọkùnrin náà yàtọ̀ láàrin àwọn tó ń kọrin gbogbo. wọ́n support mi lọ́nà tó pọ̀ wọ́n máa ń fún mi ní encouragement pé ìwọ tó bá fẹ́ ga má máa sọ pé dandan ìwọ wa máa wò pé ẹni tó ti ga yẹn ibẹ̀ nìkan ló lè gbà ìwọ gọ́gọ́ fúnra ẹ wá wè jàforí ẹ má jàfẹ́ nìkan wọn ń fún wa ní wọn ń sọ pé ẹni tó bá ti jọmọ wọn àwọn olórin míì gan máa wá gan wọn máa gbé wọn mọ́ra wọn á fà wálẹ̀ because wọ́n fẹ́ ká lọ kẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ ìta ó ju ẹ̀kọ́ ilé lọ ọ̀tọ̀ máa ń ṣe fún mi so later ni mo ẹ̀ṣẹ̀ wá get èmi náà máa kọ́kọ́ ń kún sínú láyé ò ṣe but at the end of the day ó dẹ̀ help ló gbé mi débi tí mo dé. torí ẹ̀ wá gan ni Àbáàsì Obesere irú èèyàn wò gan ni. ẹ̀dá dáradára ni wọn onísùúrù èèyàn oníwà tútù ní orí adé pè wọ́n ṣe rí èlọ́ tinú ayé mi gan-an wọn ò dẹ̀ kí n kọyán mi kiri wọn rí mi pé gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe tó bá ní mo ṣẹ̀ pẹ̀lú àwọn band boys wọn ò ní bínú jù wọn ò dẹ̀ ní wọ́n ṣàtún bá mi sọ̀rọ̀ pé máa ní sùúrù wọ́n máa ń ṣe dáadáa. so rẹ́kọ̀dì eléyìí sí kí lórúkọ rẹ́kọ̀dì yìí. My Destiny. My Destiny. mo máa ń tẹnu mọ́ àyànmọ́ tipẹ́tipẹ́
èmi máa ń sọ fáwọn èèyàn pé gbogbo tá à ń ṣe láṣẹ kádàrá ò lè tà sí ọ̀nà mẹ́ẹ̀dá lè tà sí. I believe in destiny always kádàrá. àwọn kan ti sọ pé lẹ́yìn Pasuma lẹ́yìn Òṣùpá àwọn Obesere tá à ń rí i pé àtúnrí new star. New star ti dé ó ní mo ṣe kọ pé orin tuntun ti dé Amole Capo ìlú tuntun tún wọlé àtúntì ní star tuntun lágbóolé Olorin o ẹ̀yin ti gbòòrò mo ní kẹyà jáàsì o orin tuntun wọlé ijó tuntun lẹ́sẹ̀ orin tí mo gbé dé ó dùn púpọ̀ o lọ́n ṣe ń bá mi jó ẹ wà àwọn bọ̀bọ̀ àtàwọn bèbí ẹ wo bọ́n ṣe ń bá mi jó wọ́n ń jíjó Capo máa ṣe síyá ẹ lọ Amole Capo máa ṣe síyá ẹ lọ ọmọ Tádé Pọ́jú máa ṣe síyá ẹ lọ. Before ṣọṣẹ fún mi lẹ́nu Capo ṣáà ọdún ju ọ àgbà kíkọ́ ju ọ kábíyèsí bàbá ẹ ṣe gan we are ready for Capo money right now ẹ wo ẹ̀yin ti ṣẹ́wó kò ní bá. ọmọ arówó ewálé àyùbá ọ̀sùnlé fújì pàtàkó síbẹ̀ àgbàní àbọ̀ balùwà ọ̀lẹ́ àbáhà nílé fọ́sọ̀ gámi Àlàó Ṣẹ̀fíù fújì kàdóso Àlàbí Pasuma ọ̀gá ńlá fújì Òṣùpá Sáyídì lóore ọ̀gá orí ọkùnrin obìnrin nínú fújì ẹ jẹ́ kí bá mi ṣe gbogbo nílá ìlú. kí àríyá ọ̀hún lè dùn gbọ́ngbọ́n wàá mú lójú pé tí ẹsẹ̀ pèlé níbi tí àwọn atọ́kùn ètò bíi MC Kirikiri MC Bọ̀gà ti ṣe bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ ni. Our listening is what we're doing today. Oh my mind, track 1, track 2, àti track 2. yeah. Capo, one lunch. We got to have a lunch. Yes. Yes. Are we good to go? Ìwà lọ́bí òróró. bẹ́ẹ̀ ni. Wọ́n lọ́mọ tí ò ní ìyá kò ní gbogbo ẹ̀yìn. rọra máa sòwe. Ewé inú ilẹ̀ ewé inú oko. rọra máa sòwe. Àgbà wa múra bí wèrè ò bá ti yẹ ni. òwe ni. Ṣẹ̀rù bàbá pa òwe. Wọ́n ní òkè ìṣòro wa á di pẹ̀tẹ́sì. lọ títí ẹni kì í ṣe tiwọn. Wọ́n ní bàbá làámú ni lọ́lá làámú. bẹ́ẹ̀ ni. Ojú lọ́lá kọrí fi ń ṣọ́rí. kí lọ́lá má dúró. Ògógóró máa ń gúnni lójú akèrègbè la fi ń wò. bẹ́ẹ̀ ni. Yorùbá ní ẹnu ẹlẹ́pọ̀n láti ń bẹ́pọ̀n. ọmọjọmọ lọ sóun gbọ́. táìní sóun gbọ́. Yorùbá lówó tó sọ̀rọ̀ tó bá òwe. Ó ní bí ò bá nídìí obìnrin kò ń jẹ́ sọmọdù. Yorùbá tún sọ̀rọ̀ tó bá òwe. Pípúnlé ò bá pani. Túndé ò lè pani. Ẹ̀yìnkùlé ìyá táwà. Ilé làṣẹ ní gbé. ìdúdú ọ̀rọ̀. Wọ́n ní kò ní dá fún ẹni tó gúnyán fún ẹ. Ó tún sọ bẹ́ẹ̀ ṣòro. Ẹni tó bá fẹ́ jẹ́ àpáta kò ní wọnú àké. ọ̀dọ́mọdé pẹ̀lú alàgbà ni wọ́n ti yóò wá. mo ti gbèrè oyin mọ́mọ́ àdùn orí aládùn pẹ̀lú ìlú tó bá ta sí àgbègbè ọ̀dọ́mọdé pẹ̀lú. kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn Àlórí fáwọn ọmọ Yorùbá Adéròhunmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ mà kú ìkàlẹ̀. alàgbà ni wọ́n ti yóò wá. orin tí mo gbére kó tó kú bọ̀ wọ́n ṣe